Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Ibrahim asọ́tọ̀ mẹ́ma ìgbàlá bẹ́ẹ̀mọ́ni iṣẹ́ ti yàtọ̀ àsìkò tí tó tọ́ fẹ́ máa jèrè. Ibrahim iṣẹ́ ti yàtọ̀ àsìkò tó tọ́ fẹ́ máa tọ̀gbà. Ibrahim iṣẹ́ ti yàtọ̀ àsìkò tí tó tọ́ fẹ́ máa jèrè. Iṣẹ́ ti yàtọ̀. Ibrahim asọ́tọ̀ mẹ́ma ìgbàlá bẹ́ẹ̀mọ́ni iṣẹ́ ti yàtọ̀ àsìkò tí tó tọ́ fẹ́ máa jèrè. Ibrahim iṣẹ́ ti yàtọ̀ àsìkò tó tọ́ fẹ́ máa tọ̀gbà. Ibrahim iṣẹ́ ti yàtọ̀ àsìkò tí tó tọ́ fẹ́ máa jèrè. Ìgbà ó máa ń yí ni ìwọ tó wà ń bẹ̀ ṣe dáadáa. Wọ́n á kó lọ́dọ̀ sí gálásì wọ́n lọ ságége lọ́dọ̀ small doctor DJ Owunda. Wọ́n ti gba penalty lọ throwing. Oya. Ọmọ bẹ̀ta yé máa sùn àgbo jẹ́ àyè. DJ dúró. Ìgbà ó máa ń yí ni. Wọ́n kò lọ́dọ̀ small doctor wọ́n wá lọ́dọ̀ ṣọ́ọ̀kì DJ bọ̀dá Kúnlé afford ojo ṣọ́ọ̀kì kú. Bóyá ṣọ́kì mami wo mo jẹ tó bá yọdí mo ní kó wá tẹ́ kó wá bọ̀dí all I want to do is to ṣọ́kì mami wo mo jẹ tó bá yọdí mo ní kó wá tẹ́ kó wá bọ̀dí all I want to do is to ṣọ́kì. Wọ́n wá kúrò lọ́dọ̀ ṣọ́ọ̀kì ayé nìyẹn wọ́n máa ń yí ni ó wá kú sáńkú DJ. Typical on the beat, baby. Ìyá fún bí wọn jó báyìí gbogbo jó tán ti ń jó bàbá fún bí wọn jó báyìí ilé ayé ń change ni the only thing tí ìyá mi máa ń ṣe ojú ọba olúwa ló ní déédéé ìyá ọmọ ara mú ẹ̀kọ́ wọ́n ṣe máa mi rè ẹlẹ́lẹ́ni kò ní wá kú ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fọlọ́hun. Kábíyèsí wa ni wọ́n ń bọ̀ yìí òjò bá ṣẹ̀kẹ̀rẹ̀ àtibá. Wá sí ọbọ́lá o ẹ ṣe kábíyèsí f'Alaafin o. Adéyẹmí ọmọ àdábà ilé ọmọ àdábà òde ọmọ owó tó wò lé wọn ọmọ sí ọbọ́lá bàbá gbadégorí ẹṣin ẹ ṣe kábíyèsí f'Alaafin o. Òòṣà ní ẹ̀ṣẹ̀ ẹ̀mọ́ṣẹ́ Déyẹmí òrìṣà gbòbì òrìṣà gbowó Aláàfin o agbódìdí orí ẹni lọ́wọ́ ẹni má bá ń jà wọn ò lówó ẹ̀bọ ńlẹ̀ o
ìwọ ló gbìgbàdúrà náà sẹ́kùlé ẹlẹ́kùlé o Ṣìyànbọ́lá yọmí ládìgbòlù yọmí àbọ̀wọ́ gbọ̀gbọ̀gbọ̀ tí yọwọn ẹlẹ́yìn yọmí àtọ̀dá ọmọ kú ọmọ òfò ọmọ àdánù ọmọ àdábàlé ọmọ àdábòde ọmọ owó tọ́wọ́ lé wọn ọmọ Ṣìyànbọ́lá bàbá gbadégòrí ẹ̀sìn kábíyèsí fáláàfin o pankopì adéyẹmí o bàbá tó rí pé ó fẹ́ dà náà lọ dà yìí o ẹ̀sìn kábíyèsí fáláàfin o ọlọmọ gbogbo kọsọ bàbá mojoyè ẹyẹ yìí di méjì ọmọ tẹ̀là àrọ́mọdọ́mọ tẹ̀là tí ń bẹ lálàdí Ọ̀yọ́ ẹjẹ́ bá bàbá délé ká tó padà lẹ́yìn bàbá àtàndá èrí méjì adèpènù ìbágun abàjẹ́ o kúkúrú inú wọn ọba àtàndá ló rárá òrèlégbò lẹ́sẹ̀ ó ní kí èṣìṣẹ́ ó lè mọ ìró mú jẹ ọ̀rọ̀ alágbàro dànù pápá ó ní bí ìwọ̀fọ̀ sí máa lágbàro ní dáwọ́ iṣẹ́ dúró ọ̀nà míyàn ọba ní lóde Ọ̀yọ́ lé dàda ju ọba ní í ṣe ṣọgbọ́n olùkóso ọba ní aganjú ọba kọ́rì ọba olúwaṣọ ọba olúẹnu ọba òfìràn ọba ní ọba alájú wọn ọba ní í ṣe àkẹrẹrẹ ọjàgbọ́ ọba ní í ṣe lóde Ọ̀yọ́ lé amúniwáyé ọba ní í ṣe oníṣìlẹ̀ ọba ní í ṣe àròlé àṣàmú arógọgọ ọba ní adébáwò ọba mọ́kù ọba egungun ojú ọba ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn àsokóṣòbó obìnrin ọba ní í ṣe ẹ̀ṣẹ̀ kábíyèsí fáláàfin o ọba lọ́yọ̀ọ́ lé ọba lọ́yọ̀ọ́ àga ọba lọ́yọ̀ọ́ àgbòho Ọ̀yọ́ èyí di méjì ọmọ tẹ̀là Ọ̀yọ́ kan rí ńlá paláàfin àkọ́kọ́ ọmọ mọ́tàmọ́ra tíragbẹ̀rú lóòjọ́ láìwọlá lóní kó lówó gbowó ó ní kí ìwọ̀fọ́ fáwọlẹ̀ kó lè bá a dìjà kó lè bá a daré kó lè bá a dóyin mọ́mọ́ ni kí pọ́pọ́ ọ̀la lè rí tiẹ̀ jẹ ni pọ́pọ́ ọ̀la ọmọọmọkun aríbọ̀yẹ̀ ẹ̀nà kẹsẹ̀ lọ́jọ́ kan odò lólóhùn ó gbòdìdí ẹni odò ògùn lólóhùn ó gbọ̀tọ̀tọ̀ èèyàn ó sì gbọ́ ọ̀tọ̀tọ̀ èèyàn tán ó tọ́ ma sáyìn méde ògùn gbé fẹ́rẹ́ bí ẹkùn ọba lọ́yọ̀ lé tẹ̀lá lọ́mọ ayọ̀ lọ́wọ́ kú bọ́lọ́bọ́lọ́ kábíyèsí ikú bàbá yèyé ákí òòṣà pankopì kábíyèsí. kábíyèsí fáláàfin o pankopì adéyẹmí o bàbá tó rí pé ó fẹ́ dà náà lọ dà yìí o ẹ̀ṣẹ̀ kábíyèsí fáláàfin o ọlọmọ gbogbo kọsọ bàbá mojoyè ẹyẹ yìí di méjì ọmọ tẹ̀là àrọ́mọdọ́mọ tẹ̀là tí ń bẹ lálàdí Ọ̀yọ́ ẹjẹ́ bá bàbá délé ká tó padà lẹ́yìn bàbá àtàndá èrí méjì adèpènù ìbágun abàjẹ́ o kúkúrú inú wọn ọba àtàndá ló rárá òrèlégbò lẹ́sẹ̀ ó ní kí èṣìṣẹ́ ó lè mọ ìró mú jẹ ọ̀rọ̀ alágbàro dànù pápá ó ní bí ìwọ̀fọ̀ sí máa lágbàro ní dáwọ́ iṣẹ́ dúró ọ̀nà míyàn ọba ní lóde Ọ̀yọ́ lé dàda ju ọba ní í ṣe ṣọgbọ́n olùkóso ọba ní aganjú ọba kọ́rì ọba olúwaṣọ ọba olúẹnu ọba òfìràn ọba ní ọba alájú wọn ọba ní í ṣe àkẹrẹrẹ ọjàgbọ́ ọba ní í ṣe lóde Ọ̀yọ́ lé amúniwáyé ọba ní í ṣe oníṣìlẹ̀ ọba ní í ṣe àròlé àṣàmú arógọgọ ọba ní adébáwò ọba mọ́kù ọba egungun ojú ọba ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn àsokóṣòbó obìnrin ọba ní í ṣe ẹ̀ṣẹ̀ kábíyèsí fáláàfin o ọba lọ́yọ̀ọ́ lé ọba lọ́yọ̀ọ́ àga ọba lọ́yọ̀ọ́. Mr. DJ, thank you very much. God bless you. Mo fẹ́ fi àkókò yìí pé Ibrahim Chatta Ojoja Olokiki Oru for just 5-minute address. A round of applause for Ojoja Ibrahim
Chatta. Thank you very much. Our president is in the building. Mr. Abolaji Amusan. Mr. Latin, the president. Tarpan. Alhamdulillah, الذي أدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم. Adúpẹ́ fún Ọlọ́run ọba wa o. Mo ṣe àdírẹ́sì kankan. Mo fẹ́ fi ẹ̀mí ìmoore mi hàn ni. There is no way tí èní fi lè rí báyìí fún mi bí kì í bá ṣe ọlá ti gbogbo yín. Mo kí bàbá wa Akin Òòṣà, ikú bàbá yèyé, Adéyẹmí, ọmọ alówó lódù bí ìyèrè, Panko pì. Kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ kejì òòṣà. Kọ́ba ó gbó o, kọ́ba ó tọ́ o, kọ́ba ó dàgbà pẹ́pẹ́pẹ́ o. Mo kí bàbá wa ẹ ṣeun, mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kan bí ilé ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. I have so many amazing people here today. So many beautiful people. Láti ara àwọn ọ̀gá mi gọ́gọ́ tí wọ́n fi ṣe ilé alọ́. Àti àwọn èèyàn tí wọ́n máa ń ṣùgbọ́n àwa òṣèré. Mo wá rí gbogbo yín tẹ́ pèsè síbí. Ẹlẹ́dàá mi ó bá ń gbogbo tẹ́ ń fẹ́, ẹlẹ́dàá mi ó bá ń ṣe fún yín. Àwọn èèyàn kan wà tó ẹ pé mo lè máa sọ̀rọ̀ nípa wọn. Ó ní àwọn technical crew tájọ fi píìsì papọ̀ Olokiki Oru. Please, anybody tó wà ní Olokiki Oru from the technical crew, everybody, I cannot be mentioning name. Everybody, if you are in this film Olokiki Oru, please come outside, please. Quickly, please. I want you all to help me appreciate these amazing people. Please, if you were on the set of Olokiki Oru, if Allah has agreed to make us pull this together, all of us, bring it down, kill it. Please. Quickly. People from the media, these are the amazing. Olokiki Oru, Lalude, Razaki Ojopa Ogo, Amotimo Konshenu, Mabo. Emi mo ko jojo, ojo, ijo lojo bere. Emi mo ko. Lalude egbon ege, emi mo ko yun na. Please. Thank you. The actors and the crew of Olokiki Oru, Fetia, come up. You guys are so amazing. Okay. Ṣé wá rí àwọn aláṣọ pupa? The committee tí wọ́n jẹ́ kí ẹni rí báyìí. Everybody come out. Quickly, please. Please, quickly. Can we make this quick? Thank you. Àwọn èèyàn tí mo ń pè sójú agbo yìí. Wàláhì Ọlọ́run fi wọ́n ṣe gàrí tíra fún mi ni o. Fíìmù ńgbà tá a ṣe ó dàbí páàní rí iṣẹ́. Ńgbà wá fẹ́ ṣe pátì náà. Ìyún náà wá dàbí páàní rí iṣẹ́. Ẹ jọ gbogbo yín, ẹ tó bá fẹ́ ṣe oríire, gbogbo yín lè ṣe oríire o. Ẹ bá wa ṣe kábíyèsí fún ikú bàbá yèyé aláṣẹ kejì òòṣà. Èmi àgbà o. Kábíyèsí Akin Òòṣà. Pé bàbá wa dìde, bàbá wa wá. Kábíyèsí ẹ ṣé mo dúpẹ́ o. So please, gbogbo àwọn tí ẹ̀ ń wò wá, mo fẹ́ kẹ́ bá mi appreciate àwọn èèyàn yìí. They are so amazing. Àpọ̀jù báyìí lọ o. Over 350 people lájọ ya Olokiki Oru. Over 350 people. But ó ti hàn pé gbogbo àwọn lè wá ń bí ilé ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bá ń pàtẹ́wọ́ fún wọn, ẹ jọ̀ọ́. Ṣé wá rí àwọn aláṣọ pupa àtàwọn èfìlà pupa látòrí mọ́ mi ṣáájẹ́ Fẹ́tí Àdùnní, girlfriend mi làdùnní ẹ lè mọ́mọ́ o. Girlfriend mi làdùnní, mo sì fẹ́ gangan, mo fẹ́ gbé tán báyìí. Àdùnní, rúkà eléyìí náà, mo ń fẹ́ eléyìí náà, mo tún fẹ́ yùn náà àtẹ̀yìí náà. Ẹ bá ń pàtẹ́wọ́ fún gbogbo ẹ jọ̀ọ́. Ẹlẹ́dàá, ó rí ọkàn mi pé mo appreciate yín, Ọlọ́run ó bá mi appreciate yín. Thank you very much. Mo appreciate Dr.
Yinka Ayefele bá fún bàbá látẹ̀wọ́. Wàláhì alazim, wàláhì wàláhì. Láàrin èmi àti ẹlẹ́dàá mi, èèyàn dáadáa ni bọ̀dá Yinka. Ẹ bá fún dókítà látẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí. Thank you, doctor. God bless you, sir. Thank you. Nílé lónìí, àwọn ọ̀gá mi wá ń bí o. Akúdélé, the president. Ẹ dìde, ẹ jẹ́ káwọn èèyàn bá ń pàtẹ́ fún ẹ dìde, mo fẹ́ rí yín lókè. Ọ̀gá wa nu o, Egunwe o, ọmọ bàtẹ́lọ̀. God bless you, Baba. Thank you. Mr. Latin, jẹ́ kan rí ẹ ìwọ ń go. Ẹ bá ń pàtẹ́ fún president wa tuntun. I really appreciate all of you. Nílé ìdákọ̀tán, but all of you are so amazing and I really appreciate you. God bless you. Thanks for coming. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹṣin láàmú ogun ṣàwó wa o. Máa fún MC nsìn. Ṣùgbọ́n àkàn àkọ́kọ́ tí MC ó kọ́kọ́ ṣe ni pé kí àṣàwọ́ mọ̀ bá wa parun lèmi torí ẹ̀ ṣiṣẹ́ tí mo ṣe yìí. Tí n bá step down lórí stage yìí, kábíyèsí ikú bàbá yèyé Panko Pì Akin Òòṣà wọ́n bá wa sọ̀rọ̀ nípa àṣà Yorùbá bó ṣe ṣe pàtàkì please please. Lẹ́yìn náà president wa máa bá wa sọ fún yín ìdí tó fi yẹ ká máa ṣe sinimá wa lédè wa. God bless you. Thank you very much. Kami DJ Kamo Goma Kamo. A round of applause for Ibrahim Chatta Ojoja, all the way from Tarpon. We really appreciate that. Kábíyèsí o, wọ́n ní àṣẹ, 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 àṣẹ. Wọ́n láti tẹ̀ síwájú àti kí gbogbo àwọn ọ̀gbọ̀jọ̀gbọ̀ tí wọ́n wà lórí ìjókòó àwọn èèyàn pàtàkì. Akí kábíyèsí wa lẹ́ẹ̀kan sí all the way from Ọ̀yọ́ tí wọ́n fi wà ń bí. Mo kí àwọn president wa, àwọn governors wa, àwọn premier president wa. Mo kí Bọ́lájí Amushan, Mr. Latin, president of Tapa. Mo kí dáàdì mi nílùú Ìjẹ̀bú láti ìlú Òru, Délé Òdúlé. Bẹ́ẹ̀ ni mo kí Owólabí Àjẹsà, ìyẹn assistant governor. God bless you. Mo dẹ̀ kí gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn wá, àwọn èèyàn pàtàkì, àwọn actors, àwọn òṣèré àgbàlagbà lágbára Ọlọ́run ẹ máa dàgbà sí. Mo kí gbogbo àwọn olórí pátápátá láàfin. Mo ṣe kábíyèsí o, olórí pátápátá mo tẹ̀ síwájú. Mo kí àwọn olórí lọ́tún, olórí kínní, olórí kejì, olórí kẹta. Mo kí yín kọlọ́n kó jẹ́ kí ẹ túbọ̀ pẹ́ fún baba. Mo kí Rukayat, mo tẹ̀ síwájú. Mo wá fi àkókò yìí kí dáàdì mi Ọ̀pẹ̀bẹ́. Àwọn náà wà ń bíbá ìwọ̀n tẹ̀lé. Mo kí bẹ́ẹ̀ ni Owólabí Àjàṣà, àwọn ni gọ́fúnà wa ní Tampan. À ń tẹ̀síwájú láì fi ìnà pẹ́nu rárá kí gbogbo ẹ̀ kó máa lọ ní kíákíá ní tíṣẹ̀ ń tẹ̀lé. MON mo kí yín ẹ kú ìjókòó, ẹ kú àdúrótì, gbogbo slot tán ní ẹ fún àwọn ẹjọ́ sinimá tèmi náà ń bọ̀ o. Ẹ máa fẹ́ mi náà ní slot o, ó ní bá ṣe máa ṣe o. Àkáǹtì Fresh FM ní kẹ́ fún mi kẹ́ jẹ́ kí n transfer owó tí mo bá ní. Ọmọ iye fún bí rẹ̀ sọ̀rọ̀ o, ẹ jọ̀wọ́. À ń tẹ̀síwájú ní kíákíá. Wọ́n ní kí n fi àkókò ìsílẹ̀ fún ìṣẹ́jú 5 péré kí n kọ́kọ́ lọ sọ́dọ̀ kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ ìkejì òòṣà. Kábíyèsí ọmọ kú tí ikú ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe, ọmọ òfò tó fò ò gbọ́dọ̀ ṣe. Kí ló ṣẹlẹ̀ gangan aláṣẹ ìkejì òòṣà ikú bàbá yèyé. Wọ́n máa bá wa sọ̀rọ̀ ìṣẹ́jú 2-3 péré nípa sinimá wa tí àṣà ò gbọ́dọ̀ parẹ́. Ọ̀fẹ́ kúrògùn má bọ̀ bẹ́ẹ̀. Àtàtà ní kòkó bínú ṣẹ̀dùn onígboro bí aláyé máa rọra. Akunlé má ṣẹ́ ọmọ elédùrà lọ́dọ̀ mi sí. Àtòbàjáyé bàbá ṣẹ́bọra. Ọkùnrin gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ lákẹ̀sán ògún. Ọ̀pọ̀ àyàbá ó jẹ́ aṣọ jẹ́jẹ́ onílòbò. Èrìn àjò lulú fún àbánijà màmá faraba ní ọkọ̀ ya. Ojú àṣẹrọ̀ síwá rẹ̀ lókè mẹ́sì. Tẹ́ẹ̀rẹ́ bí abẹ́rẹ́. Olówó mi gbalaja bí ìkọ́kùn àtìró. Ó torí igi ó bọ̀rọ̀ jẹ́. Ẹyẹlé torí 40 tọrọ sí Olúbànbí ọkọ̀ ya. Kò sé má ní àlàdó mèsì. Ọ̀gọ̀gọ̀ lẹ́yìn tí ògún. Ọ̀pọ̀ àyàbá ó jẹ́ àsọdúnmọ́dún onílòbò. Èrìn àjò lulú fún àbánijà mọ́mọ́ faraba ní ọkọ̀ ya. Ojú àṣẹrọ̀ tiwa rẹ̀ lókè mẹ́sì. Láìwọ́lá ọmọ olókun bàbá máa rọra. Àtọ̀dá ẹlẹ́wù yìnyín
funfun òlẹ́sìn lé tètè délé ọkọ ràmọ́tù láyíwọlá ọmọ olúkú ewu níbi ó wà lápàǹdẹ̀dẹ̀ àké ní bá wọlé ìyá ẹ̀kọ́rọ́ níbi ó wà tọ́lárí ní bá wọlé bàbá rẹ̀ sókí àti wẹ̀wẹ̀ jẹ ọkọ̀ ojú ọlápẹ̀lú lẹ́yọ̀ ti bá alákejì òyàjà ìgbọ́mọye ló sì. ohun mẹ́rin ló ń ṣe láyíwọlá tínú fi ń bí wọn ó kọ́lé titun ó ra mọ́tò titun ó gbàdọ̀bálẹ̀ ọba ó gbádégorí ọba ẹsẹ̀ gìrìgìrì wọlé àtọ̀dálù lẹ́yọ̀ ti bá alákejì òyà jìjà ọmọye ló sì. ojúbojú lẹ́rù bàbá ìbí agbára múdájú wọn bàbá kálàṣẹ ìjẹ̀búbì yìí bàbá olúgòkè àwòyédè adéyẹrí bàbá ìkànràn ìṣẹ̀ndálẹ̀ ló lọ́yọ́ bàbá ọ̀rọ̀ mi létí àkọ́túnkọ̀sì àjùwọ̀n bàbá Ṣàngó adé tùfẹ̀ ọmọ sáré orí ẹmọ okùn yóò solúbọ̀ bàbá wa kùnìgbà àrífẹ̀ yìí kiri kúrúmọdé ẹ̀gbá ládéjọbí bàbá ìkànràn ìgbé aláàfin sẹ̀rù jẹ̀jẹ̀ àwòyédè àtọ́bọ̀rìndéjẹ̀bú bàbá ọ̀rọ̀ mi létí àkọ́túnkọ̀sì àjọ bàbá Ṣàngó adé tùfẹ̀ ọmọ sáré orí ẹmọ okùn yóò solúbọ̀ bàbá wa kùnìgbà. fẹ́ fi àǹfààní tí mo ní nígbà tí mo wà láàrin yìí kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àwọn tọkọlúùlú àwọn òṣèré àwọn lọ́gàlọ́gàá tí bá ní kí n máa dárúkọ màá gbàgbé orúkọ ẹlòmíì á sì mú ìbínú wá gbogbo ẹ̀yin tí mo rí lénìí tẹ́ pọ́n mi lé tẹ́ wá mo kí yín ẹ dàgbà ẹni dàgbà ya o gbogbo èròǹgbà wa láyé ọlọ́wọ́ ìmúṣẹ fún wa ṣẹ̀rí orílẹ̀-èdè Yorùbá ipò tí Ọlọ́run kà wá fún nínú àwọn èèyàn dúdú ipò tó lágbára ni Ọlọ́run sì kẹ́ wa ní ètò ìjọba ní ètò àti máa tòlú àwa nínú àwọn èèyàn dúdú ni wọ́n kọ́kọ́ kà kún pé a ní ìlú ńláńlá tí wọ́n pè kéréje tí a kì í gbé ìlú kéréje tá a lé ètò ìjọba tó múnádóko tá a ní ètò òṣèlú àti tòlúwa dáadáa àwa ni àkọ́kọ́ ní empire tó gbòòrò tí àwọn ìlú mi sùn lábẹ́ wa a ní ètò jagunjagun tó múnádóko wọ́n ṣe ìwádìí wa gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run dá èdè wa àṣà wa nǹkan abínibí wa ìwọṣọ wa ìjẹun wa oúnjẹ wa kò síbi tí a gbajúgbajà dé nínú aláwọ̀ dúdú àwa la kọ́kọ́ mọ̀wé ẹni tí ó kọ́kọ́ ṣe amòfin lọ́yà ní Nàìjíríà òrìṣà Sapara Williams tó padà sí Christopher Sapara Williams ó kò nílé ẹ̀kọ́ Farabi ní 1878
ó sì lọ sílùú ọba láti gboyè amòfin. 1878 sí 1960 kó tó di pé lọ́ọ̀yà àkọ́kọ́ wà nílẹ̀ Haúsá ètò ṣùwà náà Yorùbá ní Abdulrasaq tọjọ́ mọ́ Ìlọrin. àwa Yorùbá la kọ́kọ́ ní engineer, àwa la kọ́kọ́ ní doctor, ọmọ Yorùbá ló kọ́kọ́ di medical doctor ní ọmọ ọjọ́ orí 24. àwa la kọ́kọ́ dáwọ́ ìròyìn lẹ̀, ìwé ìròyìn Yorùbá ní 1864 tí Townsend bá di dálẹ̀ l'Abẹ́òkúta. àlọ́ kọ́kọ́ dẹ́gbẹ́ òṣèlú lẹ̀, abdulbakoli lẹ́kọ̀ọ́ ejò ń gbòòrò. kí ló wá dé lásìkò ṣe tí iná àṣà wa ń jájú rẹ̀yìn? tá a bá máa rọ́mọ lọ́lé ìwé mọ́ kò lè sọ Yorùbá pọ́nbélé, wọn ò lè sọ òwe, àṣàyàn ọ̀rọ̀, ìjìnlẹ̀ èdè wọn ò lè fọ́. ẹni tó kọ́kọ́ di bishop Àjàyí Crowther ni wọ́n mú lẹ́rú ní ọmọ ọdún 12. ó kàn rántí pàjáyé lòun jẹ́ ṣùgbọ́n kò rántí bàbá rẹ̀. ẹni tó jẹ́ ẹ̀ jẹ́ Crowther ó sì jẹ́ Àjàyí Crowther. age of 19 ló ti mọ̀wé, ó ń sọ èdè 12, ó ń sọ Greek, ó ń ṣe èbó, ó túmọ̀ Bible Bíbélì sí Yorùbá, ó túmọ̀ Bíbélì sí Ìgbò, ó túmọ̀ Bíbélì sí Fùfúdè èdè Fúlàní, ó túmọ̀ èdè Bíbélì sí èdè ti àwọn Haúsá. èdè 12 ló ń sọ. tẹ́ ẹ bá bọ́ máa wà nísìnyí, tẹ́ ẹ bá ìwádìí tí wọ́n ṣe tó jinlẹ̀, ọ̀jọ̀gbọ́n bá Fáfúnwá Ọlọ́run kó fẹ́ràn kẹ́, ó ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ pé téèyàn bá gbédè bàbá rẹ̀ ìbí abínibí rẹ̀ tó bá kéde míì yóò máa sọ mọ́ránmọ́rán. tẹ́ ẹ bá gbọ́ Yorùbá dáadáa, tẹ́ ẹ gbòwe Yorùbá, tẹ́ ẹ bá sọ èbó ẹ sọ èbó dáadáa, tẹ́ ẹ bá gbọ́ dáadáa. tẹ́mi bá dé Amẹ́ríkà tí n bá fẹ́ ṣèdè èdè bó ta Amẹ́ríkà bá Amẹ́ríkà ṣe ń sọ bẹ́ẹ̀ ní ṣe máa sọ. tí n bá délé èbó tí n bá fẹ́ sọ òyìnbó bí Gẹ̀ẹ́sì ti ń sọ ni, bí ìgbà téèyàn bá fi iṣu gbóná sẹ́nu tí ń jó lẹ́nu. How concrete proposals and definite contribution to make to a lady face of minority without necessary. kí ló fà á? nítorí pé mo gbọ́ ìjìnlẹ̀ Yorùbá dáadáa. tí n bá fẹ́ bá Amẹ́ríkà sọ̀rọ̀ gbọ́n tí ṣèdè ọ̀nà sọ. In this correction to have proposals and definite contribution to make to our lady fees and marriage. àwọn tí ẹ láwọn ṣe ìbò wọn ò lè sọ Yorùbá mọ́, wọ́n ń ṣìnà ni, wọ́n ń ṣìnà, Ọlọ́run ní jẹ́ àṣìnà. ṣùgbọ́n nǹkan tó jẹ́ kí n máa wá kí n pẹ̀lú yín, ẹ̀yin òṣèré, ẹ̀yin ṣe ń tẹ tíátà, tí ẹ̀ ń ṣe fíìmù, ẹ̀yin lẹ́kùn tí ẹ̀ ń tọ́ èdè wa ṣe, tẹ́ ẹ̀ jẹ́ kó wọmi, tẹ́ ẹ̀ jẹ́ kó bàjẹ́. iṣẹ́ tẹ̀ ń ṣe pọ̀, mo nífẹ̀ẹ́ yín, mo súnmọ́ yín. kò sí tẹ́ ẹ bá máa ṣe, tẹ́ bá pè mí sí tì ní dáhùn. nígbà táyà bá ń pe àwọn orílẹ̀ nísìnyí, kẹ́ ẹ tó lè pa Aláàfin kó sọ̀rọ̀ ẹ̀ rìn kàkè, ẹ pa àwọn bàbá rẹ̀ kórìí rẹ̀ lè yí. obìnrin ò kí ọkọ rẹ̀ mọ́, o fẹ́ gbowó lọ́dọ̀ ọkọ rẹ̀, kì í ṣe jàgídà kan, ó porílẹ̀ rẹ̀ orílẹ̀ ó wà wálẹ̀.
ẹ ṣe bẹ́ẹ̀ mọ́ obìnrin ò kúlẹ̀ fọ́kọ ẹ̀ mọ́ ọdún 5 mo ti wà tí mo ti ń wò ìyá mi tí kí bàbá tó bí mi tí ó kúnlẹ̀ fún tí ó mọ kí bí mo ti wà mo lè porúkọ ìyá mi mo lè poríkì ìyá mi oríkì bàbá tó bí mi mo ti ń pè lámọ ọdún 5 oríkì bàbá tó bí bàbá mi mo ti ń pè ńgbà mo ti bà lọ́dọọdún 5 torí tí ìyá mi bá ń kí màá máa wò ó kò sí ní tó lù kán lè wí tí ì ní gbọ́. ẹ̀yin òṣèré ẹni ṣe fún wa ẹ kàn rò pé ẹ kàn ń ṣeré lásán àwa tá à ń wò yín tá à ń wo kíní inú wa máa ń dùn lamẹ́ríkà wọ́n gbádùn fíìmù yín ju tiwọn lọ automation ní tiwọn ẹ̀yin ń lọ sí location àwọn ní film village wọ́n rọ̀jò tójú ò ní rọ̀ wọ́n ń sàárà tárò ò ní sán tẹ́ ẹ bá lọ síbi tí ẹ gbé ń ṣe fíìmù ní Hollywood gbogbo bẹ́ẹ̀ mo ti má àwọn ayọ̀bá yìí lọ bá a lọ Germany wọ́n á kọ́kọ́ kì mí wọ́n á porúkọ mi bá a lọ lù ẹ̀ ìtìjú láti mọ́bìnrin mi lọ bí tí n bá ń lọ bá a lọ sí Dubai wọ́n ṣe ẹ̀dí láìpẹ́ tí wọ́n kó gbogbo àwọn ọmọ mi lọ síbẹ̀ wọ́n á wọṣọ Yorùbá Ibrahim Ọlọ́run ó mú ẹ yọ láàrin àwọn tí ẹ kọ lérè yìí àwọn àgbààgbà máa bọ̀wọ̀ fún wọn máa júbà fún wọn tí kò ló bá júbà alẹ̀ alanu tó bá ń júbà àwọn àgbà tó ṣáájú bí àwọn amúṣàn bí gbogbo wọn ọ̀nà máa là fún ẹ ò ní kú kékeré ò ní pàdánù ayé ò ní kábàámà pọ̀ wáyé ẹni ó wáyé tí ò bímọ ó pàdánù ayé ẹni ó wáyé tó kú kékeré ó pàdánù kí ló wáyé fún ní tí a bá ń ṣe láyé ó bá wọn ṣe ó bá wọn kọ́lé ó bá wọn bímọ ó bá wọn kọ́mọ jáde ó sì ọmọdé yàwó tó o bá dàgbà tó lówó náà ó jìyà ayé ò ní jìyà ayé wọn wá nífẹ̀ẹ́ lómi ìṣẹ́ ó gbogbogbò bí Adéyẹmí wọn ò ní tiẹ̀ mọ́lé o wọn ò nífẹ̀ẹ́ lómi ìṣẹ́ o láàrin ẹgbẹ́ láàrin ọgbà wọn ò ní kọ́ ẹ tì. má fẹ́ bí olóbìn má fẹ́ bí ọ̀rẹ́ rẹ ẹni ó bá fàṣírí sí ẹ lọ́wọ́ jẹ́ wà lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ mi ti wà mo sọ fún àwọn ìyàwó mi mo ní mo lè ní nǹkan 100 lọ́kàn 100 lọ́kàn mi bóyá 10 mo lè ṣáájú 90 yẹn ọba mi lọ́rùn tí ì ní sọ fẹ́ nìkan tó bá mi sọ̀rọ̀ ì ní sọ fẹ́ tó à ń bí bí lè bá mi sọ̀rọ̀ ì ní sọ fóun bí lè bá mi sọ̀rọ̀ ì ní sọ fóun ìta bá gbọ́ fọlọ́fọ́ gbọ́ tá a bá yí fọlọ́gbà lọ gbàgbà kọsẹ̀kọsẹ̀ làkọsẹ̀ èní ìlọ́jọ́ rẹ̀ wọ́n ló lè ní pẹ̀lú ògbọ́lọ́ ó wà ní kábàámọ̀ Yínká ọmọ mi dáadáa ni ẹ nígbà tí nǹkan ṣòro mo ti sọ fẹ́ rí jọ́ kan mo ń wo ọkọ̀ tó gbé ẹ ṣubú báyìí nínú tẹlifíṣàn báyìí kí wọ́n tó yọ ẹ́ ń bẹ̀rẹ̀ mọ̀ pé ó máa ṣàyìn láti jẹ́nà mi ò fi ẹ́ lẹ̀ mo wá sọ́dọ̀ rẹ mo wá sí stúdíò rẹ mo jókòó pẹ̀lú ẹ nígbà ṣòro mo dúró tiẹ̀ mo sọ fún ẹ pé o ò ní banújẹ́ pẹ̀lú ògbọ́lọ̀ Ọlọ́run ní fẹ́ ń banújẹ́ pẹ̀lú ògbọ́lọ̀ màá tún gbé ẹ lọ síbi tó ga mo sọ fún ẹ láìpẹ́ pé mo fẹ́ gbé ẹ lọ́bì kan gbé ẹ lọ sọ́nà ìlú èbó lọ́hùn tó tún lọ ṣeré mẹ́ pẹ̀lú ògbọ́lọ̀ ẹ̀yin onífíìmù wa
ẹ̀yin òṣèré wa ṣé ẹ bá ti fẹ́ ṣe tó dá ẹ máa pè wá sí kí ló dé èdè tẹ́fọ̀ Yorùbá lẹ́sọ̀ òòṣà látúbọ̀sùn jọ torí ìjà ní sẹ̀pẹ̀tẹ̀ ilé aládélẹ́yẹ orò àfọ̀bàṣẹ níjọ ogun gbódò arógun àṣà tó kó adélé kan àtìbọ̀rẹ́ kan ọgbọ́n lẹ́ní mẹ́ni òmìrú aládélẹ́yẹ orò ó pàlú méje pàdé ẹ̀mí ń bá gbogbo wọn jagun ara àgọ́dọ̀ ń gbòdò gbọ̀dọ̀ roko òdòǹgbòdú ò gbọ́dọ̀ rodò ọ̀dọ̀fin ìjà yòó kan lákàlú ọmọ ara mìíràn gangan Alaafin ìwọlárí la kákólákólá kó sì lọ akóbọn àfìlùbọn amápatá alápatá gbẹ̀ngbẹ̀ngbẹ̀rù gbẹ̀ lẹ́yìn agbára adéyẹmí ó débẹ̀ ó tì wọ́n lójú ọjà ńlá kó ọjà ńlọ́run ó tì wọ́n gẹ̀rẹ̀ odò kótó gára àgàgà tí eégún gbogbo àbí ló gbà títìrí méje làápọ̀ ọmọ olùkọ́ ewu kó tó jẹ́ ni láti rí lákó ìkànkúrú àrò ẹ̀dẹ̀ ìkóòkóso sí pé kú ìwọ̀ kúrúkú ẹja ọkọ̀ bàbá kiri kólókó bọ́mọ kéékèèké ó bá gbàjẹ́ ń tiri ní tiri ó ló gbà rẹ̀ adéyẹmí ó ló gbà rẹ̀ àfọmọ adéyẹmí o àfọmọ adéyẹmí kò mọ̀ sọ́ba méjì lóye àfọmọ adéyẹmí o. ẹ jẹ́ ká ṣe kábíyèsí o. kílẹ̀ tó máa pè ọba láṣẹ ọba tó fẹ́ láṣẹ ọba ọba tó fẹ́ láṣẹ ọba nílẹ̀ ọba tó fẹ́ láṣẹ ọba.
kábíyèsí tó kà sí ọmọ wa ní ìpẹ̀lú rẹ̀. Ẹ̀rí ẹ̀rọ ẹ̀rí ẹ̀rọ ẹ̀rí ẹ̀rọ torí Adéyẹmí ẹ̀rí ẹ̀rọ sẹ́ torí ọba Adéyẹmí ikú àbáyẹyẹ ẹ̀rí ẹ̀rọ.
Thank you.
Ṣé